gbogbo àwa tá a jọ máa dàbí yà Naam. ẹ dákun ọlọ́run ó jẹ́ ọ dáa fún yín Àmín. èmi náà jẹ́ kan nù yín gbogbo ohun tẹ́ ń bá ń gbọ́ ẹ má fèsì afaafa àgbà sheikh tajul adabi bẹ̀yìn Rahimahullah. kódà kẹrọ ọmọ tí ń mu yàn lọ́wọ́ kó ní bàbá wọ ọmọ kéwú ẹ má wò ó nà ẹ má dáhùn ẹ lò ó báwọn tàná ti lò bàbá wa sẹ́ríkì Màlàmí ńjọ́ tọrọ ṣe bí ọ̀rọ̀ tí wọ́n pe gbogbo wa sí mítìnì ní Súmúrà Alhaji Rahman Arẹwà bọ̀ bá gbàgbé gbogbo wa pátá ìmáàmù àgbà ọlọ́run bá kẹ́ wọn gbogbo wa la wà mítìnì èmi sì burú wọn wá ń gbé ẹnìkan kan gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ gbogbo ẹ̀ ń hó ńjọ́ náà wọn wá ní akaramakala ẹ̀yin lẹ dálẹ̀ ah bàbá wa sẹ́ríkì Màlàmí ní kí ló dé tó fi ní àwa la dálẹ̀ mo ní sẹ́rí gbogbo ẹ̀yin ọmọ kéwàá àgbààgbà ẹ̀yin lẹ dálẹ̀ ìjọ tí nǹkan yìí bẹ̀rẹ̀ èé ṣe tí gbogbo yín ọ̀fọ́n bọ́ ta kọ́dà báwọn alájàgbọ́ bá bu yín náà ẹ̀ ṣe olóko mi olóko mi ni bàbá yìí ẹ gbàgbé àná mọ́lẹ́yìn lẹ dálẹ̀ wọ́n ní àwọn náà fẹ́ rúra gbogbo àwọn náà fẹ́ amálàjì àgbà ní èyí tó bá sọ̀rọ̀ nù yín àlùbáríkà rẹ̀ ní fi ń takáàtì wọn ní kálukú bá ṣe sẹ́mu tí wọ́n ṣe ń jọ́ náà ẹjá wa náà ọmọ ìyá mi ẹjá wa náà máa wá ṣe ẹ dákun gbogbo jàmá gbogbo ẹ̀yin ọmọ kéwàá lájí àgbà pátá gbogbo ẹ̀yin tí ẹ kọ gbogbo àwọn ọmọ kéwàá lájí àgbà ẹ dákun ẹ má dá sí nǹkankan ẹ lè mú tẹ̀sùbá pé wọ́n ọlọ́run níta ń gbọ́ yìí ọlọ́run bá wa yanjú ẹ bá wa kánṣu ẹ ọlọ́run bá wa kókó ńlẹ̀ gẹ́gẹ́ bí àfa táwa náà jẹ́ ẹ má dá sí nǹkankan kuranu yanjú gbogbo ọ̀rọ̀ fẹni tí ó bá tẹ̀lé bọ́mọ akéwọ́ bá sì ti lóhùn òní gbọ́n tá a fà ń wí òun náà ń wá kóhun náà ó dé èèyàn bíi tiwọn àwọn akéwọ́ tiẹ̀ náà wà ní gbọ́n tí wọ́n náà wí. lẹ́yìn náà ni bàbá wa Alhaji àgbà tòní náà ti ń sọ kò yàtọ̀ sí ìtí tìjẹta sọ kò yàtọ̀ sí ìtí tàná sọ la ilaha illallah. من عيش بالتقى والصبر عادته. ẹni tó ti gbé gbogbo sẹ̀mí ẹ̀ bàbá wa Alhaji àgbà gbogbo sẹ̀mí wọn ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi lò ó. والصبر عادته. wasaburu aadatuhu ẹ máa wo nǹkan abazakari ìyá ọ̀lẹ́sìn wasaburu aadatuhu sùúrù báyìí òun náà ní sèṣì bàbá wa Alhaji àgbà. وفي الدراية بحر وهو خير أبي. ọmọ ẹ bá pèlè kínní kan ńlẹ̀ kó ṣe Asoda ọmọ ẹ bá pèlè ìyá rẹ̀ ńlẹ̀ ẹ dákun ẹ̀yin àgbàlagbà ó ṣe bí òwe kọ́ wá ṣe Asoda ẹ̀yin àdàbíyà táàjọ ń jádàbíyà ẹ má jẹ́ àṣẹ Asoda. ẹ wo kuranu ni ó ní innamal mu'minuna ikhwa ebi siharu wa ko àbí siharu wa dàbíyà nù. الله تعالى شيخنا صافي كمالا. bí bàbá ó ṣàdúrà fún yàn la ilaha pẹ̀lú tẹríba náà bàbá tún fi ń ṣàdúrà. أكرمكم الله. pẹ̀lú tẹríba ni bàbá tún fi ni wọ́n tún fi ọlọ́run ọkà ara kálùbáríkà ẹ tún máa wò pé ẹ ti ń ṣàdúrà fún wa ni njọta jáde lè ké a lọ kí wọn pé àwa tá a ti parí àdá kàmáàlì ni o àwa kunu lé àwa pẹ̀yìn kẹ́ ẹ jáde torí kátẹ́gùn wọn gbogbo yín kẹ́ ẹ wọlé wọn wá ní tani ó ṣàdúrà fún wa nù yín kálukú wa ṣe wẹ́mú ààrẹ ni tí ó ṣàdúrà wọn tún béèrè lẹ́ẹ̀kejì tani ó ṣàdúrà fún wa nù yín ọ̀dẹ̀ méje o ààrẹ nìkan kan sọ̀rọ̀
èmi sì ń bẹ ẹnu ọ̀nà lọ́lọ́ ní kí n ráyè sí ń bọ̀ ya wọn tó ní talẹ̀ ni tí ó ṣàdúrà fún wa nù yín ká tó ṣàdúrà mo ní nà àṣàlájì fò ń ṣe ọlọ́run èmi ni mo wá bẹ̀rẹ̀ àdúrà tó ti yá ni. رحم الله تعالى شيخنا صفي كمالا رحم الله تعالى شيخنا صفي كمالا أيها الشيخ كمالا حسبك الله تعالى هكذا أجر تكي من صفى لله بالا رحم الله تعالى شيخنا صفي كمالا رحم الله تعالى شيخنا صافي كمالا. a retí àwọn bàbá wa Alhaji àgbà. أدام الله حياته. bí wọ́n bá sì ti dé tí mo rí pòfẹ́sọ̀ ayára wọ́n sọ máìkì lẹ́nu. torí gbogbo tiwa táwa ń wí à ń wẹ́ ti ilẹ̀ ni àáfàá wa Adabiy yànyányá pòfẹ́sọ̀ ayára ni. أكرمكم الله. ń gbọ́. رحم الله تعالى شيخنا صافي كمالا رحم الله تعالى. àlùbáríkà rọ̀lẹ́ yìí ọlọ́run ò ní fi dùn wá gbogbo wa ní òfin. شيخنا صافي كمالا أيها الشيخ كمالا. àbá zakari ìyá ò lẹ́sìn nù. حسبك الله تعالى هكذا أجر تكي من صفى لله بالا. ọlọ́run bá wa kẹ́ àwọn tó bí bàbá. àmín. bá wa yááfì wọn. àmín. bá wa yááfì wọn. àmín. bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn. àmín. Nurudeen ọ̀fà gbogbo jàmá nkí ń bọ̀lẹ́ jòkó bàbá wa ń bọ̀lẹ́ jòkó. ẹ̀yin lè máa pe àwa tá a sì wá síbẹ̀ bá jòkó yìí ní sọ̀rọ̀ ẹ jókòó. ẹ jókòó lẹ̀ àfàwọn àgbà ti jókòó lẹ̀. akramakumullah. tó àwọn bàbá wa náà tún dé abẹ akramakallah ẹ máa bọ̀ nbí tèmi kémi ò dúró. ọlọ́run gbàdúrà yín àlékún àlàáfíà gbogbo wa. àmín. ọlá Alhaji àgbà ọlọ́run wọn máa ṣe fún yín. àmín. ẹ̀rọ wa bá wa mọ́ báyìí gbogbo àwọn bàbá tí wọ́n máa jókòó tì wá ti dé. alhamdulillah. àwa gba àdúrà lónìí lẹ́nu bàbá wa Alhaji àgbà bá a ti ń gbà látijọ́ tí sita Shawwal ti bẹ̀rẹ̀ bá a ti tún gbà látijọ́ tí Ramadan ti bẹ̀rẹ̀ tó fi lọ tó fi wá kan sita Shawwal òun la tún wá gbà lónìí. alhamdulillah. gbogbo àwa tá a jọ máa Adabiya naam. ẹ dákun ọlọ́run ó jẹ́ ọ̀dà fún yín. àmín. èmi náà jẹ́ kan nù yín. gbogbo ohun tẹ́ ń bá ń gbọ́ ẹ má fèsì. afaafa àgbà Sheikh Tajul Adabi bẹ̀yìn. rahimahullah. kódà kẹ́ ẹ̀rọ ọmọ tí ń mu yàn lọ́wọ́ kó ní bàbá wọ ọmọ kéwú ẹ má wò náà ẹ má dáhùn. ẹ lò ó báwọn tàná ti lò. bàbá wa Sẹ́ríkì Màlàmí ńjọ́ tọrọ ṣe bí ọ̀rọ̀ tí wọ́n pe gbogbo wa sí mítìnì ní Súmúrà
alájà Abdulrahman Arẹwà bọ̀ bá gbàgbé wa pátá ìmáàmù àgbà ọlọ́run bá kẹ́ wọn gbogbo wa la wà mítìnì èmi sì burú wọn wá ń gbé ẹnìkan kan gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ gbogbo ẹ̀ ń hó oúnjẹ náà wọn wá ní akaramakala ẹ̀yin lẹ dálẹ̀ bàbá wa sẹ́ríkì màdàmí ni kí ló dé tó fi ní àwa la dálẹ̀ mo ní sẹ́rí gbogbo ẹ̀yin ọmọ kí wọ́n àgbààgbà ẹ̀yin lẹ dálẹ̀ ìjọ tí nǹkan yìí bẹ̀rẹ̀ èé ṣe tí gbogbo yín ọ̀fọ́n bọ́ta kọ́dà báwọn alájàgbọ́ bá bu yín náà olóko mi olóko mi ni bàbá yìí gbàgbé àná mọ́lẹ́yìn lẹ dálẹ̀ wọ́n ní àwọn náà fẹ́ rúra gbogbo àwọn náà fẹ́ amálàjì àgbà ní èyí tó bá sọ̀rọ̀ nù yín àlùbáríkà rẹ̀ ní fi ń takáàtì wọn ní kálukú bá ṣe sẹ́mu tí wọ́n ṣe ń jọ́ náà ẹjá wa náà ọmọ ìyá mi ẹjá wa náà máa wá ṣe ẹ dákun gbogbo jàmá gbogbo ẹ̀yin ọmọ kéwà lájí àgbà pátá gbogbo ẹ̀yin tí ẹ kọ gbogbo àwọn ọmọ kéwà lájí àgbà ẹ dákun ẹ má dá sí nǹkankan ẹ lè mú tẹ̀sùbà pé wọ́n lọ́hùn níta ń gbọ́ yìí ọlọ́run bá wa yanjú ẹ bá wa kánṣu ẹ ọlọ́run bá wa kókó ńlẹ̀ gẹ́gẹ́ bí àfa táwa náà jẹ́ ẹ má dá sí nǹkankan kuranu yanjú gbogbo ọ̀rọ̀ fẹni tí ó bá tẹ̀lé bọ́mọ akéwọ́ bá sì ti lóhùn òní gbọ́n tá a fa àwọn wí òun náà ń wá kóhun náà dé èèyàn bíi tiwọn àwọn akéwọ́ tiẹ̀ náà wà ní gbọ́n tí wọ́n náà wí. lẹ́yìn náà ni bàbá wa Alhaji àgbà tòní náà ti ń sọ kò yàtọ̀ sí ìtí ti jẹta sọ kò yàtọ̀ sí ìtí tàná sọ kò la ilaha illallah. من عيش بالتقى والصبر عادته. ẹni tó ti gbé gbogbo sẹ̀mí ẹ̀ bàbá Alhaji àgbà gbogbo sẹ̀mí wọn ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi lò ó. والصبر عادته. والصبر عادته. ẹ máa wo nǹkan Abba Zakari ìyá ọ̀lẹ́sìn والصبر عادته sùúrù báyìí òun náà ní sèṣì bàbá wa Alhaji àgbà. وفي الدراية بحر وهو خير أبي. ọmọ ẹ bá pèlè kínní kan ńlẹ̀ kó ṣe Asoda ọmọ ẹ bá pèlè ìyá rẹ̀ ńlẹ̀ ẹ dákun ẹ̀yin àgbàlagbà ó ṣe bí òwe kọ́ wá ṣe Asoda ẹ̀yin àdàbíyà tá a jọ ń já dàbíyà ẹ má jẹ́ ṣe Asoda. ẹ wo kuranu ni ó ní innamal mu'minuna ikhwa ebi siharu wa ko abi siharu wa dàbíyà nù sáà ti sàwùsù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. واتقوا الله لعلكم ترحمون. إنما المؤمنون إخوة. gbogbo àwa tá à ń bá ti ń feri kanlẹ̀ báyìí tá à ń sálámà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu tóun náà dọ̀ lóhùn pé wa aleyka salaamu wa rahmatulahi wa barakatuhu ọmọ ìyá kan náà ni wa. إنما المؤمنون إخوة. ọlọ́run lọ́mọ ìyá kan náà gbogbo wa nbolo ti ké tiẹ̀ mo ké mi báyìí nbolo ti ké tiẹ̀ mo ké mi báyìí ọlọ́run mú kálukú ó lè ké fatia mi fatia kan náà lákì. kò síbi o ti lọ kéwú ó ní fatia mi tó gbé wa. كل إن اجتمعت الإنس والجن على آيات بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. قرآن ناتنو هو النبي صفوان صلى الله عليه وسلم. أرين يوم محمد صلى الله عليه وسلم. لئن اجتمعت الإنس والجن àwọn èèyàn àtàlìjànú kí wọ́n wá kóra wọn jọ
ṣe ìjọ àwọn àlùjànnú ni ìjọ àwọn èèyàn ní tí ń bẹ láyé ni ẹjẹ́ àkóró àwàjọ. ala an ya'tu bi misli hadha al-Qur'an kuranu yìí ẹjẹ́ wa náà múrú ẹ̀ wá ẹgbẹ́lẹ̀ ìsọ́tọ̀ ẹ wá jẹ́ amúrú ẹ̀ wá ọlọ́run la ya'tuna bi mislihi ẹ lè kọ́dà àpèjúwe rẹ̀ ẹ lè rí mú wá. walau kana ba'duhum li ba'din zahira kápá kan àwọn tó ń ra apá kan àwọn lọ́wọ́ ẹ lè rí wàlú kurani mú wá ọlọ́run mú kálukú wa kuranu kan ìná làákì o lè sàwùsù pẹ̀lú ohun mi o àmọ́ bismillahir rahmanir rahim yọ hàn nù ohun rẹ̀ hùn náà a'udhu billahi minash shaitanir rajim yọ hàn nù ohun rẹ̀ hùn náà. ẹ̀yin máa pẹ́ gbọ́n kankan kọ́dà kẹrọ ọmọ tí ń munyàn lọ́wọ́ tó ní pàdé bá ti yín náà wá ẹni wọn ẹjọ́ wo bàbá tiẹ̀ darí. ìwọ tí wọn ọjà ń lé yín kí wọn pe bàbá rẹ kalẹ̀ inú ẹni wọn ó lò pọ̀ mọ́gbà nínú ni bàbá rẹ wà ìwọ náà jókòó kọ́ ọmọ gbọ́ wọn lò pọ̀ mọ́nu àmọ́ sáádù ìwọ náà sọ̀rọ̀ yìí èyí ń ráyé wá ìwọ lọ wá ń pẹ́ nìkan kò ní ìdájọ́ ẹ má sọ kankan ọmọ ìyá kan náà gbogbo wa kuranu wa níbẹ̀ bá wa rẹ ni ti ń jà fa aslihu bayna akhawaykum. láàrin ọmọ ìyá yín méjì tí wọ́n bá ń jà tí fàǹfà bá ṣẹlẹ̀ fa aslihu bayna akhawaykum ẹ ṣàtúnṣe láàrin ọmọ ìyá yín tí wọ́n bá ń jà sáàrin wọn dàrú ni ẹ ṣàtúnṣe ń bẹ má dákun má fẹ́ lójú má rí jẹ́ ń di ọ̀tẹ̀ má jẹ́ àdá ọ̀tẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá ti wá dáná kan pé kò ní tán bá ti máa fa lọ́nu ẹ lọ́ọ́ wádìí ẹ̀ dáadáa ń rí nǹkan kan bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ wádìí ẹ̀ dáadáa má wàá rí jẹ́ ń di ọ̀tẹ̀ má rántí pé Ọlọ́run tó àwọn nǹkan kankan lẹ̀ gbogbo ọjọ́ Jímọ̀ wọn máa ké fún wa abẹ́rẹ́ inna Allaha ya'muru bil 'adli ẹni wal ihsan odi méjì wa ita'i zil qurba odi mẹ́ta wa yanha 'anil fahsha'i wal munkari ẹlẹ́ẹ̀kẹfà tọ́lọ́wọ́n mu wa ó ní wal baghi ọ̀tẹ̀ ẹ má lọ́wọ́ nú ẹ o ìbàlẹ̀ jẹ́ ni o ìbà àwùjọ jẹ́ ni o ìsọ̀ntọ́da di tí ó bàjẹ́ ni o ẹ má lọ́wọ́ nú ọ̀tẹ̀ o má pọ́n ẹnìkan wà nítra máa wá fẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn pé gbogbo dágbàràgbà játi tá à ń gbọ́n pa àwọn àfa yìí ọlọ́mọṣàbá wa parí ẹ̀ èyí tó jẹ́ ọjẹ́ tiẹ̀ nu alọ àdúgbò kan jọ kan pẹ̀lú àwọn alájí àgbà àwa mẹ́fà là ń bẹ nínú mọ́tò oníwàásí àgbáyé àwọn mẹ́rin ti kú ọ̀sẹ̀ kù àwa méjì láyé lónìí àdúgbò náà yìí ní dákọ̀ bẹ́ẹ̀ kí la sì lọ́ọ́ ṣe ń bẹ̀ bí n bá sọ ẹ ti fẹ́ mọ bẹ̀ gbogbo àwọn afa wa ọkọ̀ tẹ̀lé àwọn alájí àgbà gbogbo wa lọ nígbà tá a débẹ̀ àwọn bàbá ti débẹ̀ àwọn afa wa bàbá wa pọ̀ gagi wọ́n wá wábi tí wọ́n ó jókòó tí wọ́n ráyè fẹ̀yìntì wọ́n wá ráyè muallimin tí ń rẹ́rìn wọ́n ti mọ ibi tí ń wí àwa wà ń bẹ àjókòó nígbà tí ó ṣe ilẹ̀ rọ́gìrìrì àwọn bàbá náà bá ń de pé káwọn ò kí ẹni tó dé báwọn bàbá ti ń lọ dé ẹni ní ń bọ̀ wá káwọn bàbá àwọn ọmọ kí ó dàrẹ́ tiẹ̀ pé wọ́n mọ̀ kan àwọn bàbá wa dúró báyìí bàbá wa nà fi lé gèrè wọ́n wá dúró báyìí gbogbo dúró lé bàbá lé gèrè tí wọ́n bá gbàyàn létí pẹ̀lú bí wọ́n ti dúró ni òkè òyìnbó ń rò pé yẹn ó darí. innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. ọlọ́run ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ wà nítra tẹ́ ẹ tún àárín wọn ṣe sọ́kọ àtìyàwó níjà ẹ tún àárín wọn ṣe sẹ́gbọ́n àtàbúrò ni ẹ tún àárín wọn ṣe sẹ́bí ló fẹ́ dàrú ẹ bọ́ bẹ́ẹ̀ mọ̀jẹ̀ ọ́ dàrú ẹ ní ládàá kọ̀ dàrú ni ẹ ní ládàá pé pé wọ́n ẹ yanjú ẹ̀ bọ́ ọ̀bá wa rí kan ṣe máa fọkàn rẹ ṣàdúrà pé wọ́n lọ́hùn ilé kejì tí gbogbo ẹ̀ ń dàrú yìí ọlọ́mọṣà bá wọn tó bọ́ bá tó o ní commission ládàá bàbá rẹ̀ ẹ̀sìn mọ̀ọ́lìmí bẹ́ẹ̀ bá gbàgbé ńjọ́ náà àwọn bàbá wa dúró
nígbà tí ó ṣe wọ́n gbé ká mọ̀ndé ibi táwọn bàbá dúró sí òun náà làwọn bàbá tó sáfù sí kọ́dà wọn pé ẹni kí wọ́n máa bọ̀ ń wájú. La ilaha illallah alájọ aládùúsù ní òun ní sọ̀rọ̀ lọ́wọ́ tí yin àwọn tá a lọ bá ń gbà wọ́n dé báyìí ẹnìkan sì súnmọ́ alájọ aládùúsù sì já máìkì gbà pààrà kọ́dà kọ̀ sọ pé ẹ̀dá kan fún wa máìkì alájọ aládùúsù náà wàá dúró ẹ̀ wọ́n sásì gbogbo tí wọ́n ó ṣe tán inú wa rún òun wá sí àgbáyé àwa wà nù ọkọ̀ kálukú wa kan ṣé òun ò sì mọ̀ tẹ́ẹ̀dì kọ̀ mọ́ kí kì í sì tètè bínú kálukú wa ṣe gbádárí inú ọkọ̀ bàbá wa lásẹ̀ bàbá wa lè gèrè bàbá wa ṣùẹ́bù tẹ́lẹ̀ fún ájì isa rọ́wàsí èmi àti dókítà abdulrafi shitu àwa méjì tá a wá sẹ́kù láyé nù lẹ́sìn dókítà abdulrafi shitu àti èmi àwọn mẹ́rin ti lọ àwọn alájì wa ń gbé Allahu Akbar ọlọ́run ọba kì í sọ ọba àkà àwọn náà wọ́n ń wí àwọn náà wọ́n ń dá àwọn náà wọ́n ń gbé ẹnìkan ọ̀dá gbogbo àwọn afáwà tó ń bẹ nínú ọkọ̀ kálukú wa dákẹ́ báyìí ájì yìí sá sẹ́wọ̀n kí wọ́n bá pè báyìí àránṣẹ́ ọlọ́run ọba yín kọ́dà kò wí kankan ngbà dé tògùn bọ́ babalẹ́gẹ́rẹ́ wọ́n fẹ́ sọ ilé ní akaramakẹ́lá wọ́n sílẹ̀kùn fún wọ́n sọ kalẹ̀ à ń lọ àwọn èmi náà dé yá lọ lé wa ngbà mo dóde ọlọ́lá èmi lè sọ pé naam ngbòsíkọ́ ọmọ kí wọ́n ní ìyín bá wọn délé ni àmọ́ tíjọ́ ni níta stephen alájí àgbà ni bá a ti dé yànnà lé wa mọ́ ni naam ìyànnà ni. innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. innamal mu'minuna ikhwatun فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ايوا القرآن إنما المؤمنون إخوة baba alaluboza àfikà àtúnṣe la máa sáré ẹ. فأصلحوا بين أخويكم واتقوا الله. ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ ṣàtúnṣe náà o واتقوا الله ẹ bẹ̀rù Ọlọ́run. واتقوا الله. ẹ dáta saran fasaran ẹ dáta saran fasaran ẹ fa pamọ́ òkun yọ ẹ bẹ̀rù Ọlọ́run láàrin. واتقوا الله لعلكم ترحمون. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bóyá ìjẹni táwọn Ọlọ́run tá a sànù yín tá a kẹ́yìn. subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah. gbogbo àwọn jàmáà kí bàbá wa Alhaji àgbà àlékún okun ara àlékún àlàáfíà mọ́sàbà ṣe fún bàbá jù báyìí lọ. ọlọ́wọ́ la jíbò ní ọlọ́mọ́sà jẹ́ pẹ́ láyè náà má fi yín ráre má jẹ́ dààmú ọlọ́ àdẹ́bí lọ́dọ̀ Ọlọ́run bá wa fi yín láyà balẹ̀ má jẹ́ rí dààmú ọlọ́mọ wàhálà yín ọlọ́mọ jẹ́ ráre bá a ṣe sábì iná ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tá a gbé débi ní ìbànújẹ́ ọlọ́mọsà bá wa ká kú ò gbogbo tó ti yẹ dúró ìgbésí ayé wa ọlọ́mọ sọ ní ìbànújẹ́ bá wa lọ́wọ́ la ilaha illallah àfa wa fadilatu Sheikh Bukhari Ajikobi wọ́n ti lọ kí bàbá. bàbá ṣàdúrà fún gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́mọ sàjà jẹ́rìí ọmọ ìjìbà àkọ́kọ́ tá a kọ́kọ́ rí fún mi rè Allahu Akbar ọlọ́mọ akẹ́yà wa ní sẹ́ńtà ọlọ́mọ sàbá wa kẹ́yà wa ní sẹ́ńtà àtàwọn òbí wọn ọlọ́mọ sàbá wa kẹ́wọ́ pọ̀ gbogbo àwọn tó ti lọ ọlọ́mọ sàbá wa kẹ́wọ́ pọ̀ gbogbo àwọn àyà wa gbogbo àwọn àyà wa gbogbo àwọn àyà wa ọlọ́mọ sàbá wa bukore wọn. Astaghfirullah. La ilaha illallah. gbogbo tó ti dáná alámọ̀rí wọn lọ́mọdé wọn bàjẹ́ àmọ́ wọn bẹ̀rẹ̀ sáàbò ní súnmúrà lọ́la ọlọ́mọ sábà wa yege wọn o ọlọ́mọ jẹ́ fẹ́ẹ́lì o ọlọ́mọ jẹ́ rọ̀ sábà gbogbo àwọn oníṣàájú ọlọ́sẹ̀ nírọ̀rùn. Astaghfirullah. La ilaha illallah. Subhanallah. ìlú Ìlọrin ọlọ́mọ sàfi wá láyà balẹ̀
astaghfirullah la ilaha gbogbo àwọn jàmá kí illallah bàbá subhanallah ọ̀la ní sátidé àpàdé nílé àfáàgbà la Insha Allah. ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah àfáà mi astaghfirullah Ra'isul Bi'sa la ilaha illallah àfáà mi Ra'isul Bi'sa subhanallah àfáà wa Ra'isul Bi'sa astaghfirullah ẹ̀gbọ́n àfáà wa Ra'isul Bi'sa ẹ̀gbọ́n àfáà wa subhanallah ẹ̀gbọ́n àfáà wa ẹ̀yin náà ti yọ̀dá ẹ̀yọ̀dá ẹ̀gbẹ́jọ́ oníṣà ẹ̀yọ̀dá ẹ̀gbọ́n wọ́n ní kó kálukú òjòkó subhanallah ẹ̀gbọ́n àfáà wa Ajíkòbí astaghfirullah ẹ̀gbọ́n àfáà wa Ajíkòbí la ilaha illallah. gbogbo yẹn kí bàbá wa òun sábà bíi wa ẹni ọlọ́run fi sọ̀kan geríire wa bàbá wa Alhaji àgbà tòní. adamallahu hayatahu. àlékún àlàáfíà ara gbogbo gbà ọlọ́run máa bá wa ṣe fún bàbá wa Alhaji àgbà. amiina. ń wo aago mi bá aago mẹ́fà bá ti lù ú àbí ó sì kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni mo fẹ́ gbọ́ direct kí n tó mọ tí bó sì jẹ́ 6:30 ní bisimilayi ẹ̀mí yín ó gùn ẹ̀ ní ráre. amiina. a kẹ́ bisimilayi kan lè ilaafi kan àlékún àlàáfíà ara gbogbo gbà ọlọ́mọ bá wa ṣe fún bàbá wa Alhaji àgbà tòní. amiina. àlékún àlàáfíà ti ṣan ara àlékún àlàáfíà tómi ara àlékún àlàáfíà ti tọ́ka àlékún àlàáfíà ti rírìn àlékún àlàáfíà ti gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àlékún àlàáfíà ti dìde ti jòkó tóorun ti jíjí ti sọ̀rọ̀ ti dákẹ́ ọlọ́mọ bá ṣàlékún ẹ̀ fún yín. amiina. ọlá àbítẹ́ ẹ̀ ti ń bọ̀ lọ́hùn lọ́dọ̀ wọn wàlíyé ọlọ́hùn. àmín. ìyá wàlíyà ọlọ́hùn bàbá wàlíyé ọlọ́hùn ara àwọn tí bàbá Alhaji àgbà tòní ti jáde nù ọlọ́hùn ò ní pa yín lẹ́kún. amiina. wọ́n wá bẹ ọlọ́hùn wọ́n ṣàjáyé àwọn ọmọ yẹn dáa ju tiyín lọ. amiina. ẹni bá fẹ́ bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ náà kó ní àmín. amiina. bisimilahi li ilafi. bisimilahi rahman rahim liilafi quraish ilafihim rihlata shita'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. alukurani ṣe ẹgbẹ́ tọ́píìkì ìdàkọ́kọ́ àti fi kọ́bì kan.